bẹ́ẹ̀ ni mo tún ti débi ìṣe mi lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ náà gbára wọ gbòòrò tá a ti tẹ̀sẹ̀ kùkú wọ̀nà tó yìn láti lọ rèé múròyìn wá lálàjẹ́ ọ̀balẹ̀ bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àwọn ìròyìn tí ò lẹ́jà àbákan nínú ìròyìn tó pọ̀jù owó tó sì tún jẹ tí gbèsè ó dẹ̀ láwọn ń ṣe bẹ́ẹ̀ mú wá tá a sì ń káràmásìkì rẹ̀ lórí ìkànnì yìí bàbá ti ṣe wá ń ṣe bẹ́ẹ̀ àmọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìtẹ́jọ́ lólùfẹ́ tẹ ní ká máa lọ pa àmọ́ débà yín àìnílẹ̀ débà yín má Elédùmarè kò ní ṣe ní ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ Ọlọ́run ìròyìn fún tásìkò yìí tún lélẹ́yìí o àyànfẹ́ Elédùmarè òun náà ló kó ń ròyìn yín jẹ́ ẹja ọmọ yẹ̀wò tí ń ṣe kókó inú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. àkókò rẹ̀ kéré lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ọ́n sí dáadáa. Goodluck Jonathan ló ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Musa Yar'Adua lẹ́ni tó pé ọdún 15 tó ti jáde láyé báyìí. Ẹ tètè máa gbáradì sílẹ̀ fún àfikún owó iná mọ̀nàmọ́ná àti pípààrọ̀ tàrífù ìjọba àpapọ̀ ló ṣe ìkéde fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ Ferry Darkman tí àjọ EFCC tó gbé nílẹ̀ ìfẹ̀hónúhàn tó láàmìlaka ó ti wáyé báyìí lórí ilẹ̀ tí ń ṣe Àbújá níbi táwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ti ń pèpè fún ìtúsílẹ̀ Ferry Darkman. Ẹ gbà wá o àwọn Fúlàní ti fẹ́ gba gbogbo ilẹ̀ wa tán báyìí orí adé kan ní ìpínlẹ̀ Abia ló pariwo síta. Ikú ti pa àwọn ògbólógbòó agbésùmọ̀mí 3 tán ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue nínú ìkọlù táwọn àtàwọn agbófinró lọ́jọ́ sí síra wọn. Gbàgbó láàrin àwọn ọlọ́dẹ àti Fúlàní darandaran ti ìpínlẹ̀ Kaduna báyìí ẹ̀mí ènìyàn kan ó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà táwọn ọlọ́dẹ náà ṣe bẹ́ẹ̀ kógun ja àwọn Fúlàní ní ibùba wọn. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àkókò rẹ̀ kéré lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sí dáadáa. Goodluck Jonathan ló ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí Musa Yar'Adua lẹ́ni tó pé ọdún 15 tó ti jáde lókè pẹ̀ báyìí. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan olóògbà ti ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ àti alájọṣepọ̀ rẹ̀ nínú ààrẹ àná Musa Yar'Adua lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí ọdún 15 years èyí tí Musa Yar'Adua tó ti ṣe bẹ́ẹ̀ papòdà ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Goodluck Jonathan tí ó máa ṣe bẹ́ẹ̀ júwe ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún ó ní lóòótọ́ àti lódodo àkókò tó lò láti fi tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó kéré jọjọ ó ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ àkókò rẹ̀ sí dáadáa wọ́n sì mọ ìṣèjọba rẹ̀ sí rere lásìkò rẹ̀ bẹ́ẹ̀ ni ó fi àwọn àpẹẹrẹ oríṣiríṣi tó fi lélẹ̀ fún àwọn olóṣèlú àtàwọn adarí lórílẹ̀-èdè Nàìjíríà láti gùn lé nígbà tí ó tún máa tẹ̀síwájú. Ó ní gẹ́gẹ́ bí olùkọ́ gẹ́gẹ́ bí gómìnà àti gẹ́gẹ́ bí ààrẹ tí Musa Yar'Adua tó ti jẹ́ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo ayé rẹ̀ òun ló lò tó fi ṣe bẹ́ẹ̀ sin àwọn ọmọ ènìyàn ó ní oríṣiríṣi ìwà rere níbẹ̀ lára Musa Yar'Adua nígbà ayé rẹ̀ lẹ́ni tó júwe rẹ̀ wípé ó jẹ́ alákòóyàwó ènìyàn èyí tí dúkìá onídúkìá kì í wọ̀ lójú bẹ́ẹ̀ ló ní ó ní ìfarajìn láti lè jẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìtẹ̀síwájú rere ó ní ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún Musa Yar'Adua ó ní kì í tún ṣe wọ̀bìà àbí oníwọ̀rẹ́ ènìyàn tí ó máa ń ṣe bẹ́ẹ̀ kó ogun ológun àbí dúkìá orílẹ̀-èdè Nàìjíríà ó ní lásìkò tí ó ń ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí olóògbé Musa Yar'Adua yìí inú ìbànújẹ́ òun sì ló wà tó bá ti rántí gbogbo nǹkan dáadáa tí olóògbé tó ti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Goodluck Jonathan òun ló ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún Musa Yar'Adua. Ẹ tètè máa gbáradì sílẹ̀ fún àfikún owó iná mọ̀nàmọ́ná o àti àyípadà tàrífù tí ó máa bá iná mọ̀nàmọ́ná báyìí ìjọba àpapọ̀ ló ṣe bẹ́ẹ̀ fi ìkéde náà síta. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ohun àmúṣagbára tàbí tátúpè ní ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná iná ọba lórílẹ̀‐èdè Nàìjíríà Adébáyọ̀ Adélabú olóòmà ti ṣe àlàyé ọ̀rọ̀ tó tún ti ṣe bẹ́ẹ̀ sọ fún àwọn orílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ̀túnṣe bẹ́ẹ̀ máa gbáradì fún àtúntò àti àfikún owó iná mọ̀nàmọ́ná tí ó máa jáde síta láìpẹ́ yìí lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú alága fún Nigeria Generating Companies ní Àbújá ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé ìjọba àpapọ̀
kò ní agbára láti máa fi ara rọ́ gbèsè fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ lágbọn ètò iná mọ̀nàmọ́ná. Ó ní nítorí pé àkọsílẹ̀ tí ń bẹ ń bẹ báyìí ó ní wípé owó tó jẹ́ tírílíọ̀nù 4 náírà 4 trillion naira ó ní ìjọba àpapọ̀ náà ti jẹ ní gbèsè sí ọ̀dọ̀ àjọ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ mú iná ọba nígbà tí wọ́n sì ṣe àlàyé ó ní nǹkan bíi oṣù kejì inú ọdún tá a wà yìí the Nigeria Electricity Regulatory Commission wọn NERC wọ́n ṣe ní àlàyé pé tàrífù iná mọ̀nàmọ́ná ó wà ní 116 naira 0.18 kọ́bọ̀ ó ní léyìí tó ṣe déédéé kilowatt per hour ní ìgbà náà. Wọ́n tún tẹ̀síwájú wípé àwọn oníbàárà wọ́n sì ń san owó tó tó 88 naira 2 kọ́bọ̀ ní owó iná mọ̀nàmọ́ná lórí kílówàtì kan. Ó ní fún ìdí èyí gbogbo nǹkan tí àwọn lò lágbọn ètò iná mọ̀nàmọ́ná ó ti ṣe bẹ́ẹ̀ di ohun tí ó ń léwó sí i tó sì ti ní ìtẹ̀síwájú ju bí ó ṣe tó àti bó ṣe yẹ lọ. Ó ní fún ìdí èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa gbáradì torí pé ìjọba àpapọ̀ kò lágbára láti ṣe bẹ́ẹ̀ máa ṣe àtìlẹ́yìn fún sísan owó iná mọ̀nàmọ́ná èyí tó ti ṣe bẹ́ẹ̀ di gbèsè gọbọi sí àwọn ènìyàn lọ́rùn báyìí. Ó ní iye táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán bá lò gan-an ní iná ọba iye rẹ̀ náà ni kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kán máa san ní owó iná ní gbogbo ìgbà àti ní òrèkóòrè. Ó ní ẹ máa gbọ́ ní àgbọ́kalẹ̀ báyìí kó má bàa bá yín níjà fún àbí kó má bàa bá yín lójijì torí pàṣẹ àtúntò àti àfikún sí ọ̀rọ̀ iná ọba láìpẹ́ yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Lórí ọ̀rọ̀ Very Dark Man tájọ EFCC tán gbé nílẹ̀ ìfẹ̀hónúhàn tó lámìlaka ló wáyé l'Àbújá lónìí níbi táwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ti ń pèpè fún ìtúsílẹ̀ Very Dark Man náà. àti múrọ̀ yìí kan wá lóòrọ̀ yìí níbi tí a ti sọ bí mọ̀ wípé àjọ EFCC òní wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹni tó jẹ́ gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn orí ayélujára ìyàn Martins Ose tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Very Dark Man tí wọ́n gbé nílẹ̀ àjọ EFCC náà ti kọ́kọ́ ṣe ní àlàyé pé ìdí pàtàkì táwọn fi palẹ̀ Very Dark Man mọ́ ní Àbújá ó ní pé wọ́n ti fi ẹ̀sùn kàn lóríṣiríṣi àti lóníranran wípé níṣe ni arákùnrin ọ̀hún ló máa lójú òpó ayélujára rẹ̀ láti fi sọ̀rọ̀ sáwọn ènìyàn àti láti fi ṣe ìgbésẹ̀ èyí tí kò tọ́ nípa à ń ṣe bẹ́ẹ̀ tako ènìyàn ní orí ayélujára èyí tó ní ọ̀rọ̀ náà ti pọ̀ lọ́dọ̀ àwọn ló jẹ́ káwọn fi páńpẹ́ òfin gbé Very Dark Man nílẹ̀ lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ọ̀hún ṣe ká mọ́ parọ́ tanra wa níṣe ni àwọn ènìyàn orí ọ̀nà gbà kọjá ní onímọ́tò àtọlọ́kadà ní Àbújá lẹ́ni nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya táwọn olólùfẹ́ àti àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n ya jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn wípé kàn fi Very Dark Man sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe ní àlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ó tiẹ̀ ti wá di nǹkan míì báyìí níbi tí ènìyàn kò ti ní oore ọ̀fẹ́ àti òmìnira láti sọ̀rọ̀ ní àsìkò tí a wà yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ táwọn ènìyàn tó jẹ́ olùfẹ̀hónú ọ̀hún tí wọ́n sọ á ṣe àfihàn fídíò rẹ̀ ní ẹlẹ́kajẹ̀ka nígbà tí a bá parí ìròyìn ṣùgbọ́n ká tó máa mú tẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwọ́de ọ̀hún ìfẹ̀hónú náà kí n tó máa mú wa ẹja wo bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ káàbọ̀ padà. Ẹ gbà wá o, àwọn Fúlàní ti fẹ́ ṣe bẹ́ẹ̀ gba gbogbo ilẹ̀ wa tán ní ìyẹn. Ẹ gbà wá o, àwọn Fúlàní ti fẹ́ gba gbogbo ilẹ̀ wa tán o. Orí adé kan ní ìpínlẹ̀ Abia ló pariwo síta bẹ́ẹ̀. Orí adé ti Ọ̀ka Ìyá ní ìjọba ìbílẹ̀ Obingwa èyún Eze Oke Ananaba ó
òní ó mà ti fi ohùn léde tó ti pariwo síta báyìí fún ìjọba ìpínlẹ̀ Abia wípé ẹ mà ti sùn lọ́rùn ẹ sì ń wò wá ràn lórí awuyewuye àti ariwo tí a ti ń pa láti ọjọ́ tí ó ti pẹ́, nígbà tí ń ṣe ní àlàyé pé ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran ó mà ti fẹ́ àmójútó àti àkíyèsí ká sì gbé ìgbésẹ̀ tó lámìlaka lórí ọwọ́ táwọn Fúlàní darandaran tó ń yọ ní ìpínlẹ̀ ọ̀hún, nígbà tí ń ṣe ní àlàyé pé àwọn Fúlàní náà ò ní wọ́n kó ẹran wọn káàkiri jẹ okoloko pẹ̀lú ìbọn AK-47 lọ́wọ́ wọn. Oníbẹ̀ ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn fìjìláńtẹ́ àti ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò lórí ìwà burúkú tí wọ́n bá wù ní ìjọba ìbílẹ̀ Obingwa yìí, nígbà tí ó wà mọ́ ṣe àlàyé lẹ́yìn tó ṣe ènìyàn ní kàyéfì. Ó ní lásìkò tá a fi ń sọ̀rọ̀ yìí ilẹ̀ tí ó jẹ́ 5,000 plots of land ó ní àwọn Fúlàní darandaran ọ̀hún ó ní wọ́n ti gbà báyìí ní kàkàkiri ìjọba ìbílẹ̀ Obiwangi yìí. ó ní ilẹ̀ tó bẹ́ẹ̀ ó ní wọ́n ti gbà ní ìlú bíi Ngboko, Umu Anunu ní ìtòsí Akwa Ibom tí ń ṣe ìpínlẹ̀ Akwa Ibom àti agbègbè tó pè ní Apa Mbato ní ìtòsí National Institute for Nigerian Languages ní Ovomu tí ń ṣe Aba ní ìpínlẹ̀ Abia. ó ní bẹ́ẹ̀ ìbọn AK-47 làwọn ènìyàn yìí náà ń kó káàkiri, àwọn sì ti pe ìjọba ìpínlẹ̀ Abia lábẹ́ aláṣẹ àti olùdarí Alex Otti pé ká tètè báwọn mójútó ọ̀rọ̀ yìí. ó ní ṣùgbọ́n àwọn ò tí ì rí nǹkan kan láti ọ̀dọ̀ ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún títí di àkókò yìí. ó ní bẹ́ẹ̀ ìjáfara ó sì léwu torí ìkọlù táwọn oníṣẹ́ láabi náà fẹ́ ṣe ní ìpínlẹ̀ Benue àti Plateau, àwọn ò fẹ́ kíru rẹ̀ kó tún wáyé. nígbà kan sì tí wọ́n gba ilẹ̀ báyìí ó ní kí wọ́n fẹ́ fi adúrú rẹ̀ tó 5,000 plots of land kí wọ́n fẹ́ fi ṣe tí kò bá ní ọwọ́ kan nínú. bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tí wọ́n tún jọ wà níbi ìpàdé tí orí adé yìí tó ti sọ̀rọ̀ ó sọ mímọ̀ wípé níṣe ni àwọn orí adé kọ̀ọ̀kan lábẹ́nú làwọn náà ń gbàbọ̀dè fún ìlú. ó nítorí pé ó ṣòro fáwọn Fúlàní kákàndéédé máa gba ilẹ̀ kán sì máa tulẹ̀ fúnra wọn. ó láwọn orí adé kan ti ń gba owó tí wọ́n sì ń wọn ilẹ̀ fáwọn ènìyàn náà. ó ní ṣùgbọ́n tó tún ṣe àwọn ní kàyéfì ó ní wípé bẹ́ẹ̀ ni Fúlàní kò lè déédé sọ wípé àwọn làwọn ní ilẹ̀ tó 5,000 plots tí kì í bá ṣe pé Ministry of Land ní ìpínlẹ̀ Abia àwọn náà mọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún. wọ́n ní fún ìdí èyí omi ní pa àwọn o, ẹ sì já tètè gbé ìgbésẹ̀ ká wá ojútùú sọ̀rọ̀ yìí, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó bọ́ ìyọ̀ pẹ̀lú àwọn Fúlàní bá ṣe ń kó ìbọn káàkiri láti fi ṣe bẹ́ẹ̀ ṣe ẹran wọn ká máa fi ṣe bójúbójú fi ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Abia. Ikú ti pa àwọn ògbólógbò agbésùmọ̀mí mẹ́ta tán ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ló fi ìròyìn náà tó fi léde. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue náà ṣe ní àlàyé pé ní ọjọ́ kẹta inú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí lágbègbè tó pè ní Zenkira ní ìpínlẹ̀ Benue ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn agbófinró náà àtàwọn báńdíìtì bá ti ṣe bẹ́ẹ̀ kọjú ìjà síra wọn tá sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò mọ́ lura wọn bí eléré fújì. nígbà tí ó ṣe ní àlàyé wọn ní àwọn báńdíìtì ọ̀hún ó ní wọ́n wá láti agbègbè tó pè ní Shitai àti Ukumu ní ìpínlẹ̀ ọ̀hún, nígbà tó sì ṣe ní àlàyé pé wọ́n ń ṣe ìpàdé lọ́wọ́ nípa bí wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn agbófinró tí wọ́n dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn ní ìpínlẹ̀ Benue. níṣe ni ìròyìn dé ti ìgbọ́ àwọn agbófinró ọ̀hún tí wọ́n sì tọpinpin wọn tí wọ́n lé wọn títí tí wọ́n fi dé ìtòsí inú igbó kan tó ń pè ní Segondo ní ìpínlẹ̀ Benue náà. níṣe náà sínú ìbọn búra wọn, ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yìí ó mà ṣe bẹ́ẹ̀ dùn àwọn oníṣẹ́ láabi náà, ó dùn wọ́n lára dáadáa látàrí ohun ìjà olóró ìbọn táwọn gbé lọ́wọ́ tó ju ti tàwọn báńdíìtì náà lọ. báyìí náà ṣe fi ẹ̀mí àwọn ènìyàn mẹ́ta lára àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n fi ẹ̀yìn rẹ̀ jálẹ̀ gbọ̀n nínú ìkọlù ọ̀hún tí wọ́n sì ní ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ arákùnrin Babagule tó náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Benue. wọn náà fara gbọgbẹ́ tí ó sì ṣe bẹ́ẹ̀ gbé ọgbẹ́ ọ̀hún wọ inú igbó sálọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ikú pa yìí ó ní wọ́n ní wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn láti ṣe ìtọ́jú wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n fi délé ìwòsàn báyìí eléri tù sí bí aṣọ òbọ̀ ọmọ yẹn wọ́n ti ṣe bẹ́ẹ̀ ó ti rìn ìhòòhò ọjà wọ́n ti tatẹ́rù pa wọ́n sì ti jẹ́ Ọlọ́run nípè. nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé ìwádìí fi hàn wípé ẹni tó jẹ́ olórí àwọn báńdíìtì ọ̀hún tó wá láti Shitai yìí èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní
Konyo Amakaha ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí pé kí wọ́n lọ máa ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue láti gbẹ̀san ikú ọ̀kan lára wọn tẹ́pẹ́ orúkọ tiẹ̀ ní Zugnel Ayua èyí tí wọ́n ṣekú pa ní ọjọ́ 29 nínú oṣù kẹrin ọdún 2025 ṣùgbọ́n ẹ ti sọ nímọ̀ pé ẹni tó rán wọn ṣẹ́ àtàwọn tó rán ṣẹ́ tó kù tí wọ́n fi bẹ́ẹ̀ na pápá bora àwọn yóò sì ṣe àwárí wọn tí wọ́n sì fi ojú wọn nínú òfin. Ìròyìn ní tẹ̀síwájú níbí náà ní sì ti máa fi àdàgbé ètò rọ̀ fún ti àsìkò yìí ká tó wá máa lọ ẹja mọ́lẹ̀ náà ká fi kún un gbàgbó láàrin àwọn ọlọ́dẹ àti Fúlàní darandaran ti ìpínlẹ̀ Kaduna ẹ̀mí ènìyàn kan ó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà táwọn ọlọ́dẹ wọ́n ṣe ìkọlù sí àwọn oníṣẹ́ láabi ọ̀hún ní ibùba wọn. Gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé pé ní abúlé tó pè ní Gidan Ori Kanja ní Matari ìpínlẹ̀ Kaduna ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé lọ́jọ́ 3 oṣù karùn-ún ọdún 2025 yìí náà ni inú àlàyé tí Zagazola Makama tó fi sójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter ó ní àwọn ọlọ́dẹ tí wọ́n wá láti agbègbè tó pè ní Musisiri ní Zaria tí í ṣe ìpínlẹ̀ Kaduna ó ní wọ́n kógun ya wọ ibùgbé àwọn Fúlàní darandaran látàrí ẹ̀sùn tó fi kà wọ́n Fúlàní ọ̀hún pé wọ́n gbé àbọ̀dè àti páwọn gangan ó ní wọ́n ń ṣe ìkọlù sáwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ Kaduna èyí tí wọ́n gbé ní Gidan Ori Kanja nínú àlàyé tí wọ́n ṣe lásìkò tí wọ́n lọ ṣe ìkọlù náà níṣẹ́ náà kó igi pọ́npọ́n àti idà tó fi mọ́ ìbọn àti àwọn ajá lóríṣiríṣi náà kó dání ṣe ìkọlù ọ̀hún nígbà tí wọ́n sì dé ibùba àwọn Fúlàní ọ̀hún níbi tó ti ní ìtàkùrọ̀sọ àti èdè àìyedè ibẹ̀ náà ni wọ́n ti jan arákùnrin kan torúkọ tiẹ̀ ń jẹ́ Aládù Seidu ẹni 50 ọdún láti jà ní pọ́npọ́n lórí kó tó di pé ṣe bẹ́ẹ̀ wọlé lè jí wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n aṣọ ìgbọ́mọyẹ tiẹ̀ náà mọ́ ó ti ṣe bẹ́ẹ̀ tàtẹrù nípa ó sì ti jáde láyé kọ́rọ̀ náà tó wá di ariwo níṣẹ́ náà ni àwọn agbófinró wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì fi páńpẹ́ òfin gbé àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tán ti dárúkọ Abdulaziz Magaji Kamoludeen Abubakar Ali Idris Saminu Dahiru àti Jamilu Umaru mẹ́nu àwọn afurasí tí wọ́n ní wọ́n jọ ṣe ìkọlù náà síra wọn nígbà tó sì ní wọ́n ti gbìyànjú láti jẹ́ kí àlàáfíà kó tún jọba ní agbègbè táwọn ọlọ́dẹ ìbílẹ̀ ọ̀hún láti ya lọ bá àwọn Fúlàní darandaran. A tún máa fayọ̀ pàdé o nígbà tá a bá máa padà múròyìn míì wá lórí ìkànnì àrólé baba 1010 TV 2 tá a jọ wà yìí èmi ní màá wá àyànfẹ́ ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè aburú kéré ó tóbi kò ní ṣe mí kò ní ṣẹ̀yìn náà ó dàbọ̀. In respect of VDM kidnapped. He was kidnapped on the 2nd of May, and we are demanding immediate release of VDM. VDM is not a criminal. If GTP or the federal government feel that he has committed any offense, they have all the time, all the apparatus to invite him or to call him. Yes. Not to kidnap him at this very point. So what we are demanding, we are demanding for unconditional release of VDM. Nothing. Free VDM!